yá o. Ayáyúnre o. Èrò ẹ̀yà wá ẹ wá òkè àrùn sí o. Èrò yá o. Èrò yá. Èrò ẹ̀yà wá ẹ wá òkè àrùn sí o. Gbogbo èèyàn ẹ̀yà kẹwàá wò wá. Ìkí àwa kìí ṣe kíkíkí, ìkí àwa lè kí akọ́dá. Àsọyàn. Àwa ìkí àràbà nífẹ̀ẹ́ bàbá olúwo. Èrò yá, èrò ẹ̀yà wá ẹ̀ wá òkè.
Orúkọ tèmi ni Ayankunle Ayangbekun tí mo jẹ́ Ṣàngó ẹ̀mọ́ olórí Bàtá group ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀. Orúkọ group wa ni Bàtá cultural group. A ní ìkan Gbàmọ̀, a ní ìkan Dèdèládìjà, a sì ní Asẹ̀fẹ́gbòjò àti Káìlá. Orúkọ èyí tá a kọ́kọ́ jó ni Gbàmọ̀. Gbàmọ̀ jẹ́ ijó tó jẹ́ oríṣiríṣi nínú àṣà ìṣe Yorùbá. Bàtá ni o, dùndún ni o, ìlù àgẹ̀rẹ̀ ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun jẹ́ Dèdèládìjà, àmọ́ pé ijó yìí jẹ́ nǹkan tó gbé wọ́n lè lò fún cultural group, wọ́n lè lò fún ijó ìṣẹ̀ǹbáyé, wọ́n dẹ̀ lè lò fún àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ lọ. Tí ọmọdé nìsín tó bá fẹ́ jíjó cultural group, a ní bá ṣe kọ́ wọn tán fi tètè mọ̀ nípa ijó yẹn. Tá à ń pè ní Dèdèládìjà nìyẹn. Àmọ́ pé ní fákeke tìkeke, fákeke tìkeke, ijó tá a mọ̀ pé nìyẹn, fákeke là mọ̀ pé. Ní tá à ń fi bàtà wí ni pé àpò yìí a sọ pé fíà, jàdè, iwájú, ẹ̀yìn, dọ̀bálẹ̀, jòkó, dìde, iwájú, ẹ̀yìn. Mo ti jà kà, mo ti jà kà, ó di sọ̀kí. Mo ti jà kà, mo ti jà kà, ó di sọ̀kí. Mo ti jà kà, mo ti jà kà, ó di sọ̀kí. Fáfá jà fìlà láfìlè láfìlè, ó di pàkán pàkán pàkán. Dáńjá fìlà láfìlè láfìlè, ó di pàkán pàkán pàkán. Dáńjá jà fìlà láfìlè láfìlè, pàkán pàkán pàkán. Dàjà fìwá, mú wá yàjà fìlà, fákeke tìkeke tí ọmọ yẹn jó ní ẹ̀kan. Tá a mọ̀ fi bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn. Ní tá a fi parí ijó yìí jẹ́ nǹkan tó pé orúkọ tí gúrùpù wa gangan jẹ́. Ìtìlú wí ìlà tẹ̀lé pé Bàtá, orúkọ gúrùpù wa ní gangan nìyẹn.
Orúkọ eléyìí ni à ń pè ní ìyáàlù. Òun ló máa ń síwájú ìlù. Tá a sì ní ìmí tó pé òun ló máa ń sì kejì rẹ̀ láti fi sọ̀rọ̀. Màá fi ìyẹn náà hàn yín nísìn. Eléyìí ni a máa ń pè ní omele abo bàtá. Òun ló sì kejì ìyáàlù. Tọrọ pé tí ìyáàlù bá ti ń sọ̀rọ̀, òun ni wọ́n máa sọ ọ̀rọ̀ kejì lé ní orí. Tẹ́ fi lè gbọ́ ọ̀rọ̀ tí ìyáàlù bàtá ń sọ àti òwe tí à ń fi ìyáàlù bàtá pa, eléyìí ló máa sì kejì rẹ̀. A dẹ̀ tún ní omele bàtá. Eléyìí ni omele bàtá tá a pè ní omele mẹ́ta. Eléyìí ni omele akọ. Eléyìí ni kúdi ìṣáájú. Eléyìí ni kúdi ìkẹyìn, tí mẹ́tẹ̀ẹ̀ta sì ní iṣẹ́ tó ń ṣe nínú òwe àbí ìsọ̀rọ̀ sí ní mẹ́tẹ̀ẹ̀ta. Eléyìí ni àmì òkè, àmì ìsàlẹ̀ àti àmì orin. Iye wa ni do, re, mi. Iṣẹ́ tí mẹ́tẹ̀ẹ̀ta ń ṣe nìyẹn. A dẹ̀ tún ní èyí tá a máa fi ń kẹ́yìn rẹ̀ tó máa jẹ́ ó dùn ní etí. Òun ni à ń pè ní ògìdó. Ògìdó ni eléyìí jẹ́. Ògìdó. Ògìdó là máa ń pè. Òun ló máa ń jẹ́ tá a bá lùlù tí bàtà bá fọhùn jáde àtomele abo àtomele mẹ́ta. Òun ló máa jẹ́ nǹkan tó rọ pé ó máa kẹ́yìn láti máa jó dùn fún wa láti lù. Òun ni iṣẹ́ tí bàtà ń ṣe fún wa. Ẹ̀yin tẹ́ ń wò mí láti ilé, mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àti obìnrin àtọmọ kékeré àti àgbàlagbà. Ẹ dákun iṣẹ́ Yorùbá, àṣà Yorùbá, à ń bẹ̀ yín lọ́pọ̀lọpọ̀, ẹ má jẹ́ ó parun. Etí máa gbà yín nímọ̀ràn ni pé ijó bàtá, ìkéwì ni, ìjijó ni, ìlùlù sí ni. Ẹ jẹ́ ká mú ní ọ̀kúnkúndùn, ká sì mú ní ìṣe àṣà àti ilẹ̀ Yorùbá gangan. Nítorí pé à ń ti ń sọ àwọn nǹkan abínibí wa nù. Ẹ dákun mò ń gbà nímọ̀ràn fún gbogbo wa kí ẹ bá wa mú ní ọ̀kúnkúndùn, kí ẹ sì bá wa gbé ní arugẹ. Ìṣe àṣà àti ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá àtàtà, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ayankunle, Ayangbekun, Ṣàngúwẹ̀ẹ́mọ́ tí mo jẹ́ adarí Ajóbàtá Cultural Group. Agbọ́ ṣẹ̀ṣẹ̀ Fáyálé TV, ẹ bá wa wò, ẹ bá wa wò dáadáa. Ó dùn lọ́pọ̀lọpọ̀, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa. Ẹ dákun o, ẹ máa bá wa wo iṣẹ́ wa tá a ṣe. Iṣẹ́ àṣà wa kò ní parẹ́. Thank you very much.